A kú dédé àsìkò yìí yóò dára fún wa o àmín. Ìròyìn fẹlifẹli ló dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV lẹ́nìí tí ṣe ọjọ́ Ẹtì ọjọ́ kẹtàlélógún nínú oṣù kẹfà ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún ẹ jẹ́ ká dókè lọ́hùn à ń bọ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà. Ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Iléeṣẹ́ ìjọba àpapọ̀ eléyìí tó ń rí sí ọ̀rọ̀ owó èyí tó ń wọlé sí abẹ́lélé àpò ìjọba àpapọ̀ Federation Account Allocation Committee, àwọn ìgbìmọ̀ yìí ni wọ́n ti gbé ọ̀rọ̀ jáde o wípé nínú oṣù karùn-ún ọdún tá a wà yìí ìjọba àpapọ̀, ìjọba ìpínlẹ̀ àti àwọn ìjọba ìbílẹ̀ gbogbo wọ́n pín owó tó tó 786.6 billion naira lówó eléyìí tí àwọn ìpele mẹ́ta ìjọba nílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n pín o nínú oṣù karùn-ún ọdún 2023. Gẹ́gẹ́ bí àjọ ọ̀hún FAC bí wọ́n ṣe sọ di mímọ̀, wọ́n ní owó náà èyí tó lé ní 130.23 billion naira sí iye tí wọ́n pín tẹ́lẹ̀ nínú ọdún tá a wà yìí. Wọ́n ní nínú oṣù kẹrin ọdún yìí owó tí ìjọba àpapọ̀, ìjọba ìpínlẹ̀ àti ìjọba ìbílẹ̀ tí wọ́n pín ní 655,000.3 billion naira, ṣùgbọ́n nínú oṣù karùn-ún èyí tó jẹ́ pé 130 billion ó lé òun ní owó ọ̀hún fi lé sí iye tí wọ́n pín nínú oṣù kẹrin. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ owó ọ̀hún ni wọ́n gbé sí déédé owó èyí tí ìjọba àpapọ̀ tí wọ́n rí o láwọn iléeṣẹ́ ọba gbogbo ní orílẹ̀-èdè Nàìjíríà. Àjọ ọ̀hún tó sọ̀rọ̀ náà di mímọ̀ látọwọ́ ẹni tó jẹ́ olùṣírò owó àgbà tuntun ní orílẹ̀-èdè wa Nàìjíríà, èyí tó gbé jáde níbi ìpàdé kan èyí tó léwájú rẹ̀ lánàá nílùú Àbújá, ìyún ọ̀mọ̀wé Olúwatóyìn Mádẹ̀yìn, èyí tó sọ di mímọ̀ láàrin àwọn ìgbìmọ̀ náà gbogbo ọdún tí a wà yìí. Ọ̀rọ̀ ti di bí ò lọ yà á mi báyìí láàrin ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ olùdókòwò àti àwọn òṣìṣẹ́ mọ̀nàmọ́ná ní ìpínlẹ̀ Èkó, ìyún Nigerian Labour Congress NLC, Trade Union Congress TUC, Civil Society Organization CSO. Lánàá òde yìí ni wọ́n ti dá padà bí owó bàbá mi, ìyún owó bàbá Ìjẹ̀bú, wípé àwọn ò ní gbà ó lórí àfikún ìdá 40 eléyìí tí wọ́n fi kún owó iná ní sísan ní ìpínlẹ̀ Èkó àti ní àwọn apá ibìkan ní orílẹ̀-èdè Nàìjíríà, èyí tí wọ́n kéde rẹ̀ wípé tí ó bá fi di ọjọ́ kìíní nínú oṣù keje ọdún tá a wà yìí, ìdá 40 ni ó lé sí iye owó iná eléyìí tí àwọn olùgbé ní orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jù ní ìpínlẹ̀ Èkó tí wọn yóò máa san báyìí. Ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ NLC èyí tó ṣe àpèjúwe ìgbésẹ̀ ìjọba ọ̀hún gẹ́gẹ́ bí ìgbésẹ̀ eléyìí tí ò múnádóko, bákan náà ìfarani ará ìlú tó ń ti ìwà ọ̀dájú, èyí tí wọ́n pè wípé kò yẹ kó jẹ́ pé lásìkò báyìí nírú ìgbésẹ̀ yìí ló máa wáyé o. Nínú ọ̀rọ̀ àwọn àjọ TUC ní tiwọn, àwọn ní bàbá ní parọ́ tọra wa jẹ, ìwà ìrẹ́jẹ, àìbìkítà tó ń ti ìwà ìdájú tó ń ti àìní àkàkún ènìyàn, òun ni ìgbésẹ̀ yìí jẹ́ o nírúfẹ́ àsìkò èyí tí gbogbo oúnjẹ àtohun èlò tó ti gbówó lórí o látàrí owó epo rọ̀bì èyí tó ti léwó. Nínú ọ̀rọ̀ àwọn CSO, Civil Society Organization, àwọn sọ di mímọ̀, wọ́n ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà kò láàánú àwọn ọmọ orílẹ̀-èdè yìí pẹ̀lú àlàkọjá ìdojúkọ èyí tó ń kojú àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ó yẹ kí ìjọba àpapọ̀ kí wọ́n lu ọgbọ́n inú, ìwà ọmọlúàbí àti ìbẹ̀rù Ọlọ́run láti fi gbé irú àwọn ìgbésẹ̀ nírú àsìkò tí a wà yìí. Wọ́n ní lákòótọ́ àwọn ò nígbà nínú oṣù keje ọjọ́ kìíní èyí tí wọ́n kéde rẹ̀ yìí. Wọ́n ní àwọn ò ní gbọ́, àwọn ò ní gbà ohun tí ìjọba tí wọ́n yóò bá ṣe sí kí wọ́n tètè wá wọ̀rọ̀ kọ̀ fi ṣàdá lórí àfikún owó iná ọ̀hún ní sísan. Àjọ eléyìí tó ń rí sí ìka ènìyàn ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti gbé ìṣirò iye àwọn ènìyàn tó ti jọ́lọ́run bá nípè nínú oṣù kìíní ọdún tá a wà yìí títí di sáà àti àkókò yìí nínú oṣù kẹfà
ọdún tá a wà yìí èyí tí wọ́n sọ yìí pé ó dín díẹ̀ ní 50 àwọn ènìyàn 49,917 níye àwọn ènìyàn èyí tó ti dágbére fáyé o yálà nínú ìṣẹ̀lẹ̀ kan sí ìkejì èyí tí wọ́n jọ́lọ́wọ́ bá nípè nínú ọdún tá a wà yìí ní ìpínlẹ̀ Ògùn. Àjọ ọ̀hún eléyìí National Population Commission NPC èyí tí wọ́n gbé iye àwọn èèyàn ọ̀hún jáde o nínú àtẹ̀jáde èyí tí wọ́n máa ń gbé jáde lóòrèkóòrè láti lè mọ bí ọ̀rọ̀ ṣe dúró ni wọ́n gbé jáde lórí ayélujára wọn èyí tí wọ́n pè ní rapid SMS níbi tí wọ́n ti fi òǹkà iye àwọn ènìyàn èyí tó ti dágbére fáyè. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ, àjọ yìí ni wọ́n ṣe àkọsílẹ̀ iye èèyàn tó dágbére fáyé àti iye àwọn ènìyàn ọmọ tuntun èyí tó ṣẹ̀ wọ orílẹ̀-èdè pàápàá jù ní ìpínlẹ̀ Ògùn ni wọ́n ń ṣe àkójọpọ̀ rẹ̀. Ẹ̀ka ọ̀hún ló wà lábẹ́ ẹ̀ka ilé-iṣẹ́ èyí tó ń ka ènìyàn ní orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn. Ní báyìí ni wọ́n sọ di mímọ̀, wọ́n ní nínú àwọn ènìyàn tó ti dágbére fáyé iye àwọn ọkùnrin tó wà nínú wọn ni 32,746 nígbà tí àwọn obìnrin jẹ́ 17,171 àpapọ̀ rẹ̀ ló jẹ́ 49,917. wọ́n ní iye àwọn ènìyàn tó bímọ ní òǹkà rẹ̀ eléyìí tó kù kí wọ́n gbé jáde láàrin ọ̀sẹ̀ péréte sí àsìkò tá a wà yìí. Àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́, ṣíṣowó ìlú kúmọkùmọ àti ìwà ọ̀daràn míì tó farapẹ́ EFCC ẹ̀ka ti ìpínlẹ̀ Kwara èyí tí olúléeṣẹ́ wọn kalẹ̀ sílùú Ìlọrin ní ọjọ́rú ọ̀sẹ̀ tá a wà yìí ni wọ́n ti wọ́ agbẹjọ́rò kan tuurutu bí ewúrẹ́ alágídí ò lọ síwájú ilé ẹjọ́ gíga èyí tó kalẹ̀ sílùú Ìlọrin olúlu ìpínlẹ̀ Kwara. Adájọ́ ọ̀hún Tèmídayọ̀ Ẹ̀sẹ́yìn èyí tó jẹ́ wípé ẹ̀sùn owó ńlá kan èyí tó jẹ́ owó ilé ẹ̀kọ́ gíga fáfitì kan òun mà ní wọ́n kà sí lọ́rùn o. Ilé ẹ̀kọ́ gíga fáfitì ọ̀hún Landmark University èyí tó wà ní Òmù-àrán ní ìpínlẹ̀ Kwara òun ni wọ́n ní owó náà ló jẹ́ owó tiwọn, ṣùgbọ́n tí agbẹjọ́rò yìí tó lu owó ọ̀hún ní pọ́npọ́ èyí tó tó 19.3 million naira. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀, wọ́n ní lọ́ọ̀yà ọ̀hún èyí tó ṣe adájọ́ náà òun ló ṣe àbójútó àwọn dúkìá kan èyí tó jẹ́ ilé tó sì jẹ́ ti ilé ẹ̀kọ́ gíga Landmark University èyí tó wà ní Òmù-àrán. wọ́n ní láti ọdún 2014 títí tó fi di ọdún 2022 òun ni agbẹjọ́rò yìí ló ti ń ṣe àmójútó àwọn ilé náà níbi tó ti ń gba owó lọ́wọ́ àwọn ènìyàn tí wọ́n ń lo ilé ọ̀hún, ṣùgbọ́n tó kọ̀ láti kó owó ọ̀hún jíṣẹ́ sí àpò ilé ẹ̀kọ́ ọ̀hún. Bákan náà wọ́n ló tún gbé ìgbésẹ̀ láti ta ilé náà àti àwọn dúkìá kan èyí tó jẹ́ ti dúkìá ilé ẹ̀kọ́ gíga Landmark èyí tó jẹ́ pé agbẹjọ́rò ọ̀hún ó ti ṣe àwọn ìwà eléyìí tí kò tọ́ láwùjọ tó ti sì tàpá sí òfin iṣẹ́ èyí tó ń gan fún ara rẹ̀ tó gbé dání. Nínú ẹjọ́ ọ̀hún èyí tí adájọ́ Fúnṣọ́ Làwálì tó dá ẹjọ́ náà ti ilé ẹjọ́ gíga èyí tó kalẹ̀ sílùú Ìlọrin sọ di mímọ̀ o pẹ̀lú agbẹjọ́rò èyí tó ń rojọ́ fún agbẹjọ́rò yìí àti agbẹjọ́rò ti àjọ EFCC àti agbẹjọ́rò ti ilé ẹ̀kọ́ gíga Landmark yìí. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n sọ̀rọ̀, ṣùgbọ́n nínú ẹni tó gbẹjọ́rò fún ọ̀gbẹ́ni Tèmídayọ̀ Ẹ̀sẹ́yìn sọ di mímọ̀ o wípé olúwa mi ẹ dákun ẹ dábọ̀ ẹ fojú àánú wo oníbàárà òun látàrí wípé àwọn ìgbésẹ̀ yìí tó gbé yìí lótìtọ́ àti lódodo ló lòdì sófin. wọ́n ní kí adájọ́ ọ̀hún eyín Làwálì kó fojú àánú wò ó nípa gbígba owó ìtanràn lórí rẹ̀ kí wọ́n sì ṣe túlẹ̀ kí wọ́n bá lọ. ṣùgbọ́n o àwọn agbẹjọ́rò EFCC àti ilé ẹ̀kọ́ ọ̀hún wọ́n fárígá o. wọ́n ní kí wọ́n sì ti arákùnrin náà kí wọ́n tì mọ́lé náà o títí di ìgbà tí wọ́n máa tún ẹjọ́ rẹ̀ gbé dìde, èyí tí adájọ́ Fúnṣọ́ Làwálì tó sì pàṣẹ láti mú lọ sínú ọgbà àtìmọ́ èyí tó wà ní ìpínlẹ̀ Kwara olúlu ti ṣe ìlú Ìlọrin títí di ọjọ́ tí wọ́n máa tún ẹjọ́ rẹ̀ gbé dìde. Ọwọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò èyí ọlọ́pàá ẹ̀ka dìgbòlù ìjà RRS ti ìpínlẹ̀ Èkìtì ló ti tẹ àwọn afurasí méjì kan èyí tí wọ́n jí dúkìá ìjọba tà lọ́nà àìtọ́. Àwọn afurasí méjì ọ̀hún tí wọ́n ní ọwọ́ àwọn ọlọ́pàá RRS ti ìpínlẹ̀ Èkìtì rọ́wọ́ tó lọ́jọ́rú ọ̀sẹ̀ tá a wà yìí níbi tí wọ́n ti lọ bu dísù
èyí tí wọ́n fi ń tanná ìjọba lójú pópó tí wọ́n jìbù o ṣùgbọ́n wọ́n ní lásìkò tí wọ́n jí dísù ọ̀hún tí wọ́n jìbù níbi tí wọ́n ti ń gbé lọ ìlàwọn ọlọ́pàá RRS lásìkò tí àwọn ń ṣe ìwọ́de láti lè mọ bí àwọn èèyàn bí wọ́n ṣe ń ṣe sí tòun ti àwọn èèyàn ibi kí wọ́n lè fọwọ́ òfin tó wọn ni wọ́n gan fi Danjuma àti Ìdòwú tí wọ́n fa gálọ́ọ̀nù èyí tó tó lítà 25 báyìí wípé ńbo ni wọ́n ti ń bọ̀ àṣẹ̀wá àṣẹ̀yìnbọ̀ nínú ìwádìí fi hàn wípé Danjuma yìí àti Ìdòwú wọ́n lọ jí dísù èyí tí wọ́n fi ń tanná ìjọba ojú pópó ní Adó Èkìtì tí ṣolúlu ìpínlẹ̀ ọ̀hún ni wọ́n jí bù ó ṣùgbọ́n tí wọ́n ti fi ọwọ́ òfin mú wọn ọ̀rọ̀ ń wà nínú àtẹ̀jáde kan eléyìí tí alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkìtì tó gbé jáde o èyí Sunday Àbùtú fún àwọn akọ̀ròyìn ó ní ní báyìí àwọn afurasí náà wọ́n ti wà ní akóló ọlọ́pàá fún ìwádìí síwájú sí i lára àwọn olègbà tí wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀. Lákòótán nínú ìròyìn wa fún tòní gbajúgbajà akọrin takasùfé ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà Ayọ̀dèjì Balógun èyí tí gbogbo ènìyàn mọ̀ sí Wizkid Starboy òun ló ti sọ di mímọ̀ wípé òun ò ní kọjú àwọn olólùfẹ́ òun sí òru alẹ́ o ní ìgbà tí ojúmọ́ bá mọ́ tílẹ̀ ń ṣú bí Ọlọ́run bá ṣe ń fi ẹ̀mí sí òun lára gbogbo ohun tí ó máa dùn mọ́ àwọn olólùfẹ́ òun nínú lòun máa tọrọ lọ́wọ́ ọba adẹ́dá láti fún òun lọ́gbọ́n ìmọ̀ òye kóun máa ṣe fún wọn òun nítorí wípé àwọn gangan lẹni tó ń bẹ lẹ́yìn igi lọ́gbà òun tóun fi ń jẹ Wizkid báyìí Wizkid tó sọ̀rọ̀ náà pẹ̀lú gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ kan èyí tó fi orílẹ̀-èdè London ṣe ibùgbé o lásìkò tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu o ló sọ wípé bóun bá sùn orin ni bí òun bá jí orin ni bí òun bá ń jẹun orin ni ó ní òun á tún máa jẹ orin lẹ́nu báyìí bí ẹni jẹja aláràn ni o ó ní àtomi àti ẹ̀jẹ̀ tí ń bẹ lára òun kìkìdá orin nìkan ni ó ní ìtẹ̀síwájú ńlọ́pá ìṣẹ́gun ìdúró ò sí ìbẹ̀rẹ̀ símọ́ ò torí pé iṣẹ́ ajé èyí tó ń gbà ni ó ní nínú orin gbígbé jáde òun yóò fi kún ipá àti agbára òun nínú àwọn fọ́nrán èyí fídíò orin òun ó fi kún tí ó bá ìgbà mu bákan náà ó ní gbogbo àwọn orin òun ni ó dùn tí ó sì máa kán gbọ́gbọ́n sínú lásìkò tí wọ́n bá gbọ́ sí etí wọn lákòótán Wizkid ó wá dúpẹ́ ò lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ wípé òun dúpẹ́ lọ́wọ́ wọn fún àtìlẹ́yìn èyí tí wọ́n ṣe fún òun. tó ẹ̀yin ará ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Feli-feli TV lórí ibi tí ẹ ti ń wò wá yìí lágbára Ọlọ́run ojú tí ẹ fi ń wò wá ò ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Lédùà àmín. fún mi Adélúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín ire àtayọ̀ la ó fi pàdé o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.